gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ wo kọ́mẹ̀ntì yìí mi ò ní dárúkọ ẹni tó kọ but gbogbo yín rí orúkọ yẹn bẹ̀ kò bà mí lẹ́rù o torí nínú nǹkan tó kọ ọ ní ṣé mo ní ẹni lẹ́yìn ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni wípé ṣé wọ́n fẹ́ ṣe mí ní jàǹbá ni àbí wọ́n fẹ́ gbé mi tí wọ́n fi ń béèrè wípé ṣé mo ní ẹni lẹ́yìn ẹ rí i pé mò ń rẹ́rìn anyway uncle ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín àkọ́kọ́ ẹ̀rù nǹkan ò kì í bá mi o ẹ̀rù ò kì í bá mi mo jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò kì í dùn kòkó mọ́ bọ́lọ́run ṣe dá mi nìyẹn ìkejì mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ kí lè jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà ìkẹyìn tẹ́ ẹ máa rán mi sí bàbá mi téèyàn bá ta sí bàbá mi on social media máa fi bàbá ẹni yẹn wọlé tuurutu that is me for you so ẹ jọ̀ọ́ ìjọ tẹ́ bá tún padà sọ̀rọ̀ wípé kémi lọ bá àwọn bàbá mi màá fi bàbá yín wọlé mi ìfẹ́ mọ orú ẹni tẹ́ jẹ́ ẹ bá jọmọ president mi ní kí ẹ ṣe ń gbọ́ mi ìkẹta sà mi kì í ṣọmọ tápà mi kì í ṣe fúlàní mi kì í ṣe haúsá mi kì í ṣe yánmírín I'm also a Yorùbá like you so àjọ nílẹ̀ Yorùbá ni ilẹ̀ òde kì í sọ fún ilẹ̀ pé kílẹ̀ ò súnmọ́ ọ̀hún kò ń jókòó lé lórí so because I don't just know mi mọ reason tí ọ̀pọ̀lọpọ̀ yín fi take ọ̀rọ̀ yìí personal bẹ́ẹ̀ náà ni lánàá mo rí kan tó náà ní òun wá láti Ọ̀yọ́ wọ́n sọ mi pé oníjẹ́ sọ̀rẹ́ àgbàlagbà náà lọ́nà pé rẹ o ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò mí wáyé tí àwọn ará Ọ̀yọ́ kan fi take ọ̀rọ̀ yìí personal anyway kì í ṣe gbogbo Ọ̀yọ́ but wáyé tí àwọn ará Ọ̀yọ́ kan fi take ọ̀rọ̀ yìí personal torí pé à ń sọ fún wọn wípé Aláàfin ò kì í sọ lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá tẹ̀lé à ń sọ òótọ́ wọ́n ń take personal nínú platform tí mo wà náà tí mo ju fídíò mi sí gbogbo àwọn ará Ọ̀yọ́ tó wà ń bẹ̀ àbí ọmọ Ọ̀yọ́ ní kéde pé wọ́n ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè àbí bẹ́ẹ̀ ni kó ju nǹkan mi lọ. ọ̀gá mi sà mi kì í ṣe àlejò nílẹ̀ Yorùbá o ọmọ Yorùbá ni mi kódà ọmọ ilé Olóòdùà ni bàbá mi ọmọ ilé Olóòdùà ni bàbá mi àwọn tó mọ̀ mí ọmọ ilé Olóòdùà ni bàbá mi tó àjọ ni Oòduà ni àwọn Ọ̀yọ́ nìkan kọ́ lọ́mọ Oòduà nílẹ̀ Yorùbá so ẹ má dún kòkò mọ́ mi o gbogbo ẹ̀yin Yorùbá gidi ṣe ti rí kọ́mẹ̀ǹtì wọn àwọn tó wà níbí báyìí náà nínú wọn náà tí wọ́n jọmọ Ọ̀yọ́ tí n bá pàdé wọn ní ìgboro èpè ni wọ́n ń ṣẹ́ lórí ọ̀rọ̀ tó tọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó jọ kàn wá èmi ò mọ reason tí àwọn kan fi máa behave bẹ́ẹ̀ ni wípé àwọn ló ń gàrí àwọn tó kù nílẹ̀ Yorùbá tó bá náwó onísàpò ara ẹni ò bọ́ mi tó bá ná oògùn onísàpò ara ẹni ibi títẹ nìkan parí sí ní tẹlómi ti bẹ̀rẹ̀ tó bá mọ̀ èèyàn ó mọ̀ sàpò ara ẹni ó mọ̀ ẹni táwa náà mọ̀ so ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín mi kì í ṣe ní téèyàn máa ń dùn kòkò mọ́ please I'm begging you for the last time please sir wọn kì í dùn kòkò mọ́ mi o but I don't take things for joke so mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá Jọmádé tẹ́ ẹ rí kọ́mẹ́ǹtì sir ẹ bá mi save ẹ for a purpose lórí ọjọ́ iwájú lórí ọjọ́ ọ̀rọ̀ àlàyé tó kọ́mẹ́ǹtì yìí gbogbo wa láwọn fídíò ẹ̀ just of recent tó jáde tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkà sí bàbá Ọọ̀ni Ifẹ̀ ǹjẹ́ ẹ rí kí ẹni ọmọ Yorùbá dùn kòkò mọ́ ó believe pé òun jẹ́ bákan wá sórí social media wá sọ̀rọ̀ sí Ọọ̀ni Ifẹ̀ àwọn nìkan kọ́ lọ́mọ Ọ̀yọ́ àwọn ọmọ tó jẹ́ ọmọ bàbá Láàfin gan tó yẹ pé bàbá Láàfin bí tán tara bàbá Láàfin jáde wọn jáde kán máa halẹ̀ on social media like you wákà jáde a lot of there are so many times tó ti jáde on social media tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí gbogbo àwọn aṣáájú ilẹ̀ Yorùbá tó ń bú everybody kò dẹ̀ sí ẹnì kankan tó jáde tó wáyé fàdún kòkò mẹ́ rí wípé so nẹ́ni lẹ́yìn one comment sábẹ́ fídíò mi pé sí èmi nẹ́ni lẹ́yìn ẹ sábà mi bèrè wípé kí ló fẹ́ fi mí ṣe ẹ ti gbàgbé wípé tẹ bá rò pé ní agbára Ọlọ́run ní agbára jù yín lọ tẹ bá rò pé ẹ mọ èèyàn Ọlọ́run èèyàn tó mọ yẹn ta ló dé èèyàn tó mọ yẹn ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi mí ṣe bí ẹ̀rù ẹ̀ ò bà mí o torí ẹ̀rù kì í bà mí àtẹ́lẹwọ́ mo bá làmì òmìyàn tó kọ́ tó bọ́lọ́run sì dá mi lélẹ́yìí mi kì í bẹ̀rù especially èèyàn mi kì í bẹ̀rù èèyàn kó nóògùn ju àrọ̀ ni lọ mi kì í bẹ̀rù ẹ kó dẹ̀ jẹ́ wípé ìwọ ni Trump tàbí kó jẹ́ ìwọ ni aláyé Russia yìí tẹ́ ń bá àwọn president tó lágbára nìyẹn ọ̀ ìwọ ni Chinese president. mi ò yẹn ò ní kí n máa bẹ̀rù ẹ kí n máa ṣe ránkà dédé
oyè so mo kàn fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ rí báyìí ẹ rí pé wọ́n ti ń take ọ̀rọ̀ yìí personal ó túmọ̀ sí pé ó níbi tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí lọ ó ní ibi tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí lọ tó bá nǹkan tó bá lè máa mú ọmọ Ọ̀yọ́ nǹkan tó bá lè máa mú ọmọ ìlú Ọ̀yọ́ kó máa kọ́mẹ̀ntì irú nǹkan bí eléyìí pé kó máa dún kòkò mọ́yàn kó máa kọ́mẹ̀ntì irú nǹkan bí eléyìí ní abẹ́ fídíò mi pé ṣé èmi nẹ́ni lẹ́yìn inú kòkò nìyẹn náà àbí kìí ṣe pé ìdún kòkò nìyẹn ó mì pé nǹkan wà nù wọn láti mọ ilé Olóòduà ni mí o àjọ Oòduà ṣe jẹ́ bàbá Ọ̀rànmíyàn àwọn bàbá tèmi náà abẹ́ Oòduà ni wọ́n ti jáde àjọ ní Oòduà ni Oòduà àjọ jẹ́ bàbá wa ni bọ́ èmi ò ní sọ rí pé èmi ò wá látọ̀yọ́ kí n má sọ̀rọ̀ síbi sọ̀rọ̀ wà. This is Adeomade. Bye for now. Adeomade, advocate for the masses.